ilégbèé àti ojú ara mi ó ti já pọ̀. So wọ́n ní láti ṣe surgery ẹ̀ ní pé so wọ́n gbọ́dọ̀ yọ ilégbèé yẹn síta for now so that kò tó ní affect another thing. So nǹkan tó ń fẹ́ ṣe fún mi nǹkan kíákíá ni. Nǹkan kíákíá ni. Bẹ́ẹ̀ ni nǹkan kíákíá ni. Kò dẹ̀ sówó mọ́ àti jẹun orí ọ̀fẹ́ ni à ń gbàdúrà ní. Tẹ́tí ẹ̀ lẹ fi ta lé kan ta gbogbo ẹ̀. Agbala Gabriel kan ṣàánú mi. Ó ti gbọ́ pé nọ́ọ̀sì yẹn ìgbẹ́ òrì fi gbà jáde níbẹ̀ ojú ara ló ń gbà jáde. Láti dájú ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi mo yẹ wà ó ti wíìkì mi. Ó ti wíìkì pẹ́ẹ́sì yẹn. Mo ti náwó. Mo ti ta gbogbo nǹkan lóríṣiríṣi. Gbogbo ilé tí mo kọ́ mo ti ta. Ẹ ti ta ilé tẹ́ tún kọ́? Bẹ́ẹ̀ ni. Ilé tẹ́ ń kọ́? Bẹ́ẹ̀ ni mo ti ta. So mo ti ná owó gan, owó tí mo ti ná ti lé ní 8 million. 2 million. So 2 million náà ní kí n lọ wá kí Agbala Gabriel kàn ṣàánú mi kàn ojú àánú kàn fi wò mí. Ẹ má sunkún. Tó Dàmọ́lá ó ti tó kò sí wọn fẹ́ ṣe yẹ Dàmọ́lá. Ẹ má sunkún kankan ló fẹ́ ṣe. Agbára Ọlọ́run ẹ má sunkún kò lè ṣe. Ẹ má sunkún ẹ jọ̀ọ́ ẹ má sunkún. Ọlọ́run ó wò lálàá yín. Ọlọ́run ó tètè jẹ́ kó já sáyọ̀. Agbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún ẹ jọ̀ọ́. Pásítọ̀ Amusa mo bẹ̀ yín ni o ẹ ṣàánú mi wọn gbé fóònù mọ́. So kíní yóò dẹ̀ tí ì lọ ìdààmú yẹn pọ̀ jù ìnira yẹn pọ̀. So surgery tán tún náà fẹ́ ṣe fún mi sìn wọ́n ní 3 ni so ó dẹ̀ máa ná mi tó 2 million. Kó ràn mí lọ́wọ́ gbogbo kíní yẹn àáṣe ó máa bọ́ sí ìrọ̀rùn kó ràn mí lọ́wọ́ kó ṣàánú fún mi. Ó wà pẹ̀lú yín sà. Ẹ kú tọ́jú wọn. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin àti ìyàwó yín ẹ bára yín kalẹ̀. Wọn ò ní di àwátì. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ ti wo fídíò kan ṣáájú tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin kan tí ó jẹ́ ìyàwó tiwọn tó jẹ́ wípé ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Yes ma. Ẹ káàbọ̀. Yes ma. Kú tọ́jú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọ. Yes ma. Ṣé àdúpẹ́ o? Yes ma. Dàmọ́lá ńkọ́? Ó wà nù ilé. Ó wà nù ilé. Ẹ jọ̀ọ́ má bínú ẹ jẹ́ kí n sáré mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti ń fojú sọ́nà àti ní a máa dọ́dọ̀ obìnrin ọ̀hún fúnra wọn tí wọ́n wà nínú ipò ìrànlọ́wọ́ báyìí wọ́n nílò ìrànlọ́wọ́ yín gan-an ni tá a bá sì ti wọlé ńsìn ẹ rí wọn tọ́ kọ́lọ́hún kó ṣàánú wa ni kọ́lọ́hún kó má jẹ́ ká pàdé ohun tí ó ṣe àárẹ̀ tí ó mú wa wà nínú àárẹ̀ nínú ipò àìnílera pípé Ọlọ́run kó jọ̀ọ́ kó tọ́jú gbogbo wa ọkọ ìyàwó rẹ̀ yẹn ọkọ wọn gangan wọ́n ti ń sáré sókè sáré sódò ó níye wàhálà tí wọ́n ṣe kí wọ́n tó rí wa kán tó pè wá ṣùgbọ́n kí la gbọ́rù eléyìí sí a ò pé a ò gbọ́dọ̀ má wá kódà ariwo Agbala Gabriel ni wọ́n ti ń pa ṣáájú kódà ẹja lọ náà. ẹja lọ. Nó yàrá ń bíbọ̀. Ó kì í yàrá. Ẹ ṣe àdúpẹ́ o. Ṣé Ọlọ́run á ràn yín lọ́wọ́? Dàmọ́lá. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Báwo lára rẹ? Ó ṣe dé o. Báwo lára yín? Ara mi ò tí ì yá rárá. Kíní yẹn ṣe ń dà mí láàmú. Mi ò kí ń sùn. Yóò gbọ́ látàárọ̀ báyìí wàhálà ni. Bí mo ṣe wà mi ò lè dìde. Ẹ lè dìde. Mi ò ní sẹ́ǹtì kankan nú. Wọ́n ṣe ra boost fún mi. Mi ò lè jẹun, mi ò lè ṣe kankan. Ok, o náà ṣe ra boost yìí fún yín. Ok. Ó ṣe ló bá rẹ náà. Ó dà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí torí àwọn tó ń wò yín àwọn èèyàn kan ti kọ́kọ́ wo díẹ̀ lára fídíò yìí mo dẹ̀ mọ̀ pé àwọn míì tó ṣe ń wò lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí nígbà táwọn èèyàn bá sì tún wo ilé yìí àwọn èèyàn ti ń fojú sọ́nà fún fídíò tá a wá ṣe torí agbóòsà ṣàdàwà a ò sì lè gbọ́ nǹkan káwọn má ṣe ìwádìí tó yẹ lórí ẹ̀ a ò ní fẹ́ ṣe yẹn ń ló jẹ́ ká tẹkọ̀ létí wá síbí ìlú wo làwà yìí. Ìjòhùn ìjọba ìbílẹ̀ Yewa North ní ìpínlẹ̀ Ògùn a gbéra láti olú ìpínlẹ̀ Ògùn ìlú Abẹ́òkúta ibẹ̀ láti wá síbí ní àsìkò yìí ó dà ó ti tó gbà wó báyìí tẹ́ ti wà ní ọdún yìí.
láti bí ọdún méjì, ó ti lé lọ́dún méjì o. Ó ti lé lọ́dún méjì. Lé lọ́dún méjì tí mo ti ń nọ̀ọ̀sì ẹ̀. Mo ti náwó. Mo ti ta gbogbo nǹkan lóríṣiríṣi. Gbogbo ilé tí mo kọ́ mo ti ta. Ẹ ti ta ilé tẹ́ tún kọ́? Bẹ́ẹ̀ni. Ilé tẹ́ ń kọ́? Bẹ́ẹ̀ni, mo ti ta. So mo ti ná owó gan, owó tí mo ti ná ti lé ní 8 million. 8 million? Pẹ̀lú assistant táwọn èèyàn ṣe fún mi. Bọ̀ nísìn àwọn èèyàn ready láti assist mọ́. Àwọn èèyàn ready láti assist mọ́? Wọ́n ò gbé fóònù mọ́. So kíní yóò dẹ̀ tí ì lọ, ìdààmú yẹn pọ̀ jù, ìnira yẹn pọ̀. So surgery tán tún náà fẹ́ ṣe fún mi nísìn, wọ́n ní 3 ni. So ó dẹ̀ máa ná mi tó 2 million. 2 million? So 2 million náà ní kí n lọ wá kí Agbala Gabriel kó ṣàánú mi. Kó ojú àánú kó fi wò mí, kó ràn mí lọ́wọ́ because ìyà yìí ti pọ̀ jù. Tó bá ràn mí lọ́wọ́ gbogbo kíní yẹn ṣe ó máa bọ́ sí ìrọ̀rùn. Kó ràn mí lọ́wọ́, kó ṣàánú fún mi, kó má jẹ́ kí n kú báyìí. Pásítọ̀ Amusa, mo bẹ̀ yín ni o, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ má bínú, ṣé bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí ṣé kò máa affect yín jù ṣá? Tó bá affect yín bí a ká béèrè lọ́wọ́ màmá àwọn ìbéèrè tá a fẹ́ béèrè àti ọkọ yín. Mo ṣe lè sọ̀rọ̀. Ẹ ṣì ní strength ẹ ló dá ẹ pẹ̀lẹ́. Ẹ jọ̀ọ́ báwo ló ṣe ń ṣe yín, kí sì ni orúkọ tí wọ́n ló ń ṣe yín gan-an? Àìsàn yẹn wọ́n porúkọ ní hemorrhoid pie. Hemorrhoid pie. So mo ti ṣe surgery lẹ́ẹ̀mejì, ó tún grow up padà. So ìgbà tó tún grow up padà, ó tún wá affect ara mi. Ilé ìgbẹ́ ó ti affect ìgbẹ́ mi. Ìgbẹ́ yẹn ń jáde fún ara ẹ̀ ni. So wọ́n ní ìgbẹ́ àti ojú ara, ìgbà tí wọ́n ní dọ́kítọ̀ ní kí n lọ ya scan wá. Scan tí mo lọ yà náà ti rí pé ẹnu ilé ìgbẹ́ àti ojú ara mi ó ti já pọ̀. So wọ́n ní láti ṣe surgery ẹ̀ ní pé so wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ yọ ilé ìgbẹ́ yẹn síta for now so that kò tún ní affect another thing. So nǹkan tó ń fẹ́ ṣe fún mi nǹkan kíákíá ni. Nǹkan kíákíá ni? Bẹ́ẹ̀ ni, nǹkan kíákíá ni. Kò dẹ̀ sówó mọ́ àti jẹun orí ọ̀fẹ́ ni à ń gbàdúrà. Tẹ́ẹ̀tì ẹ̀ lẹ́ fi ta lé nǹkan tá gbogbo ẹ̀. Agbala Gabriel kó ṣàánú mi o. Àti gbogbo ẹlẹ́yinjú àánú. Àti gbogbo ẹlẹ́yinjú àánú kó ràn mí lọ́wọ́. Kó ràn mí lọ́wọ́, kó ṣàánú fún mi. So báyìí ẹ lè dìde fúnra yín. Mo lè dìde bọ̀. Dìde tẹ́lẹ̀ bọ̀ tààrọ̀ yẹn náà bó ṣe ń dìde lọ Yagbe yẹn ló dààmú ẹ̀ látàárọ̀. Àná yẹn ó ń dìde lọ, ó ń dìde bọ̀. Bọ̀tí láàárọ̀ ìdúró yẹn bá ti torí àti kọ́ ṣe fídíò kan pẹ̀lú wọn, àwọn náà ti bá wa sọ̀rọ̀, wọ́n sọ nǹkan kankan o nípa bẹ́ẹ̀ ṣe ń ṣe ìgbọ̀nsẹ̀, ṣé ibo lẹ̀ ń gbà ṣe ìgbọ̀nsẹ̀? Ojú ara ni ìgbẹ́ ti ń jáde, ojú ara kò gba hemorrhoid yẹn ti block windows yẹn. So ó ti block windows yẹn, ìgbẹ́ ò rí bí gbà jáde níbẹ̀, ojú ara ló ń gbà jáde. Láti ìdájú ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi, mo yẹ wà ó ti wíìkì mi. Ó ti wíìkì bẹ́ẹ̀ sí ẹ. Ẹ mú wulẹ̀ sọ̀rọ̀ mọ́, kẹ́ ẹ lè sinmi díẹ̀. Ẹ̀yin ẹlẹ́yinjú àánú, ọ̀rọ̀ màrè o, k'Olúwa kó jọ̀ọ́ kó ṣe àánú fún wa. Àìsàn burúkú Ọlọ́run ní fi kàn wá o. Gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú tẹ́ tí máa ń ṣe àánú fáwọn èèyàn ó ní wọ́n láwọn ti ná gbogbo táwọn lè ná, àwọn ti ta lé, àwọn ti ta gbàtàwo láti lè fi wá ìlera pípé. Ṣùgbọ́n síbẹ̀ ipò nǹkan tún sì rí bákan. Ó tún wá kù nìbọn ró. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ àwọn táwọn tiẹ̀ ń pè gan ọ̀pọ̀ tí ẹ̀ gbé pè mọ́. Ẹ mọ̀ àwọn èèyàn lápè àwọn èèyàn ẹlòmíà ní wọ́n tún ti ń pè. Ṣùgbọ́n mo mọ̀ wípé ẹlẹ́yinjú àánú sì wà, ẹ jọ̀ọ́ ẹ ṣèrànlọ́wọ́ fún wọn, ẹ má jẹ́ wọn kú, èmi mọ̀ pé wọn ò ní kú. Ìlera pípé ń bọ̀ wá fún wọn, ẹ̀mí wọn sì gùn o, àwọn fúnra wọn sì ni ó ṣe ìyá àwọn ọmọ wọn lálẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Lápá kan náà báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn wà? Ẹ̀gbọ́n lèmi jẹ́, ìyá kan náà bàbá kan náà ló bí wa, ọmọ ìyá àbí last born ọmọ mi wà ní gbígbẹ̀yìn wà ní. Ọmọ ìyá gidi. Gbẹ̀yìn ìyá wa ni.
lẹ́sìn dúró tì wọ́n báyìí. báwo ni mo ṣe fẹ́ ṣe àfi kí n dúró àníyà ní bàbá. ẹlòmíà ti sọ pé ó ti sùn láti bí ọdún méjì. ó bá sún mi kí ni mo fẹ́ ṣe àfi ká dúró tì kó fi lálàáfíà àṣálẹ̀ wòran kéré ìtún lọ kúrò lẹ́yìn wa kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe. mo sì gbà ládùúrà sẹ̀ ìlera pípé ń bọ̀ fún yín láìpẹ́. àmín o Jésù. ẹ bẹ̀rẹ̀ sí gba ìwòsàn. àmín Jésù. Ọlọ́run á gbé aláàánú dìde. àmín Jésù. aláàánú tí kò ọ̀rọ̀ yìí ò ní sú Ọlọ́run á gbé dìde. àní aláàánú tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ò ní sú Ọlọ́run á gbé dìde. lágbára lọ́wọ́ Ọlọ́run. mo kí yín o dádì mo ti gbàgbé orúkọ ọmọ yìí dádì Dàmọ́lá ẹ kú tọ́jú wọn lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin àti ìyàwó yín ẹ bára yín kalẹ̀ wọn ò ní di àwátì lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní di àwátì ẹ dẹ̀ kú akitiyan òun ni wọ́n ti ròyìn yín náà pé ẹ gbìyànjú wọ́n lé ẹ sapá ẹ sakitiyan ti yín. àwọn náà pé ọwọ́ wọn ò ká ni mo fi lọ gbé pé káwa náà tó pé báwọn èèyàn bí kán tó bá wa gbìyànjú sí àwọn èèyàn sì try náà wọ́n gbìyànjú àwọn èèyàn gbìyànjú. mo fẹ́ béèrè kan àwọn ilé ìwòsàn wo ni wọ́n ti lọ tẹ́lẹ̀? ṣé gbà tí. ẹ̀yìn gbà tẹ́ pé wọ́n sọ pé àwọn ti ná bí owó tó ti lé ní 8 million. Abẹ́òkúta náà lọ́hùn ni wọ́n ti ń lọ. àwọn ilé ìwòsàn wo àwọn ilé ìwòsàn wo àwọn tí wọ́n máa ń sọ̀kan lè máa sinmi ẹ gbọ́ àwọn ilé ìwòsàn wo ni wọ́n ti lọ tẹ́lẹ̀ láti. gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ ibi tá a ti kọ́kọ́ ṣe iṣẹ́ abẹ yìí ibẹ̀ wọ́n pè bẹ̀ ní care place so àti lọ ibẹ̀ yẹn la lọ léraléra nígbà tó yá lọ general hospital ibẹ̀ láti gba àwọn medical report tí mo mú káàkiri school. a tún lọ sí Michael analysis. lọ sí Michael analysis ní inú housing ló wà nínú kẹta ní housing nígbà tó dẹ̀ débi wọ́n gbé lọ sí general hospital bí báyìí. ẹ tún lọ sí general hospital ní Ìlàró nígbà tá a dé bí náà bẹ́ẹ̀. so ibi ni wọ́n tún wá sọ pé bàbá àbí pé wọ́n ṣe báyìí nígbà tí wọ́n ti rí pé Yagbe ẹ̀ ti ń jáde látòjú ara. kéèyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ látòjú ara ẹni pẹ́ nìyẹn nílò ìrànlọ́wọ́ ẹ jọ̀ọ́ kò sí tó kéré láti fi ṣèrànlọ́wọ́ o á fi àká nọ́mbà tiwọn ṣe bẹ́ẹ̀ ẹ̀yin gbọ́dọ̀ láká nọ́mbà mà á fi àká nọ́mbà wọn síta ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ máa rí àká nọ́mbà yẹn ó náà lẹ́ẹ̀ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn ká lè fi gbé ìgbésẹ̀ kíákíá fún wọn torí ohun tí wọ́n sọ yẹ́rì pé nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ohun tí ò gbọ́dọ̀ pẹ́ mọ́ ni. àtẹ̀lẹ́ bá di next week wọ́n gbọ́dọ̀ gbé. pé next week wọ́n gbọ́dọ̀ gbé lọ sí hospital. bẹ́ẹ̀ ni ṣíṣe. ọdún kejì sèré láti 2021 tabaniaka ọdún kejì lélẹ̀ 2021 ọdún kejì ló túmọ̀ sí torí ẹ̀ ló fi jẹ́ pé ẹjọ́ ẹja sì lọ́wọ́ bàbá Agbala Gabriel lọ́pọ̀ ìgbà a mọ̀ pé iṣẹ́ ti pọ̀ níwájú yín ara iṣẹ́ tọ́lọ́run rẹ̀ yín láti wá ṣe ni ọ̀pọ̀ nǹkan ti wà lórí tábìlì yín ìyẹn tébù yín tẹ̀yin náà tẹ̀ ń gbìyànjú láti rán ṣùgbọ́n òkú nìbọn ró Ọlọ́run ló dá yín tó sì gbé yín jáde fúrú ìrànlọ́wọ́ báyìí láwùjọ wa ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde sí madam yìí ẹ bá dìde sí mọ́mì yìí torí mo ṣe rí wọn gan mo rí pé mi ò rí wọn rí tẹ́lẹ̀ o ṣùgbọ́n mo ṣe rí wọn mo ti rí pé wọ́n ti rù mo ti rí pé wọ́n ti rù bí mo ṣe torí mo ṣe tẹ bá rí mi ẹ máa mọ̀ pé wọ́n nílò ìrànlọ́wọ́ bàbá Agbala Gabriel ẹ jọ̀ọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ ẹ bá lè ṣe màá tún share sí yín ní WhatsApp yín màá tún pè yín bí mo ṣe máa ń pè yín ẹ jọ̀ọ́ ẹ wo nǹkan o ẹ wo ẹni tó lómi lára tó báyìí ẹ wo ẹni tó lómi lára tó báyìí ẹ wá wo wọn ṣe rí sìn a ní ẹ ní kú sẹ́yìn Jésù ẹ yè ìlera pípé ń bọ̀ fún yín gbogbo ẹ̀yẹn lẹ́yìn ojú àánú ẹ jọ̀wọ́ a tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ni torí ẹ̀ la ṣe gbéra láti yàn lùbí tá a ti gbéra pé sẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá síbì wọn láwọn ti náwó tán
ní kẹlẹ wọ́n ti talé wọ́n ṣe gbàṣàwó ẹ̀yin náà ẹ wo ọkọ wọn náà wọ́n ti sáré ẹ̀rí ẹ má sunkún tó ẹ̀dàmọ́lá ó ti tó kó sí wọn fẹ́ ṣe ẹ̀dàmọ́lá ẹ má sunkún kankan ló fẹ́ ṣe agbára Ọlọ́run ẹ má sunkún kò ní ṣe ẹ má sunkún ẹ jọ̀ọ́ ẹ má sunkún Ọlọ́run ó wò lálàá yín Ọlọ́run ó tètè jẹ́ kó já sáyọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ ẹ má sunkún ẹ má sunkún bàbá Agbala Gabriel ẹ jọ̀ọ́ ẹ tún ṣe ìrànlọ́wọ́ eléyìí ó tún ti dé o ẹ jọ̀ọ́ ẹ ṣe ìrànlọ́wọ́ eléyìí gbogbo ẹ̀yin ẹlẹ́yin ijó àánú ẹ jọ̀ọ́ ẹ ṣe ìrànlọ́wọ́ eléyìí account number tí wọ́n lẹ̀ ń wò yẹn ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò yẹn ẹ jọ̀ọ́ ẹ já ṣe ìrànlọ́wọ́ fún wọn ẹ já ṣe ìrànlọ́wọ́ fún wọn láti fi tì wọ́n lẹ́yìn láti fi ràn wọ́n lọ́wọ́ kí ìlera pípé lè wà fún wọn ní kíákíá láì jìnnà wọ́n lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n ní dandan ni káwọn gbé wọn wá torí ẹ̀yin náà wò kéèyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ lójú ara ẹ wo ipò yẹn rí ó ṣe díẹ̀ mo sì mọ̀ pé lágbára Ọlọ́run ẹ̀yin náà à ní fi ibi san fúnra wa eré ilẹ̀ yín náà mọ̀ fi gbà lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ṣèrànlọ́wọ́ yìí pẹ̀lú jíjẹ́ kí etí ẹ ní láti fi ṣèrànlọ́wọ́ fún wúmà yìí àní lágbára lọ́wọ́ Ọlọ́run máa fi sí fún yín ní ìlọ́po ni Ọlọ́run máa fi fún yín ẹwà po yín ò ní kanlẹ̀ kò ní gbẹ láíláí àti láíláí. Mo nígbàgbọ́ wípé a máa rí sí ayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Bebe TV náà lè ń wò ẹ jọ̀ọ́ ẹ share fídíò yìí dáadáa dọ́dọ̀ gbogbo àwọn tó bá yẹ nítorí wípé àmẹ́ni tọ́lọ́run lè fi ṣe aláàánú àti olùrànlọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé jáde dáadáa fáwọn èèyàn bá share dáadáa ẹ má jẹ́ kó mọ sọ́dọ̀ tí yín nìkan ẹ tún bá pín ẹ sì bá tún ké sáwọn ẹlẹ́yinjú àánú kan jọ̀ọ́ kí wọ́n ṣèrànlọ́wọ́ 2 million naira ẹlòmíín ní ẹlòmíín fi ń ṣe fàájì ní láàárín wákàtí kan àìmọyemọye ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ Ọlọ́run tẹ́ bá ṣe é mo fẹ́ sọ fún yín ẹ tún fi ń kọ́ síbi tó nítumọ̀ lọ́dọ̀ Ọlọ́run lókè ni ẹ jọ̀ọ́ a kò ní sọkún ní ilé lágbára Ọlọ́run á fún wọn nílẹ̀ a kò ní sọkún ní ilé lágbára Ọlọ́run kókó jẹ́jẹ́ yín ajá sáyọ̀ ẹ̀yin fúnra yín lẹ́ jèrè ọmọ yín àwọn náà sì jèrè ọmọ wọn o lágbára lọ́wọ́ ẹ bára yín kalẹ̀ ìlera pípé ń bọ̀ láìpẹ́ Ọlọ́run á fún yín ní ìlera pípé ara yín máa mókun dáadáa tẹ́tù padà sẹ́nu iṣẹ́ yín lẹ́ẹ̀kan sí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ wọ́n ní akíkanjú ní obìnrin wọ́n lákíkanjú ni wọ́n ní ibi iṣẹ́ ìgbẹ́ láti bí ọdún méjì sí wọ́n ní wọn ráyè lọ bí iṣẹ́ mọ́ ẹ̀yin náà wá wò ó ẹ̀yin tí ò lọ bí iṣẹ́ tí ò ṣiṣẹ́ tí ò ṣàbọ̀ mọ́ ọ̀rẹ́ o Olúwa kó jọ̀ọ́ kó ṣàánú fún wa ní ìlera pé ẹ ṣé púpọ̀ ẹ ṣé wo ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ̀yin náà ẹ tún lè bá wọn ẹ jẹ́ kí màmá bá àwọn èèyàn sọ̀rọ̀ náà ẹ bá wọn sọ̀rọ̀ ẹ béèrè fún ìrànlọ́wọ́ kó jọ̀ọ́ kó tún bọ̀ ṣe àánú. Next week náà máa bí ọgbẹ́ lọ síbẹ̀. ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n ti gbọ́ ẹni Ọlọ́run bá bò kàn á ràn wọ́n. Mọ̀ ẹ́ ẹ ṣeun tọ́ kò ní jù báyìí lọ ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀ dáadáa ẹ jọ̀ọ́ ẹ share ẹ̀ fáwọn èèyàn ẹ share ẹ̀ dáadáa ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ kí wọ́n sì tún ṣe ìrànlọ́wọ́ ẹni tí ẹ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ó lẹ́ni kejì yín o ẹ ṣé púpọ̀ ó dìgbà kan náà ká tó fi rẹ̀ pàdé Olúwatóbi lọ́ba Fásùgbà orúkọ mi ó dìgbà kan náà. Bebe TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Bebe TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bebe TV ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. Support lọ Bebe TV let's marry Bebe ìkànnì eléyìí ládùn jù Daniel Simon ló mú wa dá wọn yọ òun ni ẹ máa wò.